Ikusa ẹ̀yin lọmọ rogun jọmù kulumu kẹ̀ǹkẹ̀. Wọ́n ní tá a bá pèrè akọni àfidàlálẹ̀ gàràgà wọ́n ní ẹ̀ṣọ́ kò yóògùn adùn jà yẹmi lólú ọmọ alẹ́rìí ikú kan gun ìkó ìkòkò tání kó kókun jàlálà wọ́n ní kó bá ọṣígun ọba kọ ọba ọṣígun ọba ní afọdún ìka àgbo káfẹ́ mi ìṣògùn ọ̀wọ̀ bọ́bá dùn mẹ́ta òní ogun bẹ lọ́wọ́ ọba jẹ̀ ní ọ̀pẹ́pẹ́ tí mo rógun fẹ́ra tọ́jà bẹ lọ jẹ̀ ní ọ̀pẹ́pẹ́ tí mo bẹ̀ ìwò ló ṣe ẹyẹ mẹ́ẹ̀ẹ́dínlógún lólóhùn ọ̀ṣẹ̀rẹ̀ oníkòyí ọ̀la ìjọ tó gun bá le igúnnugún lóhùn ọ̀ṣẹ̀rẹ̀ oníkòyí àkàlàmọ̀gbò lóhùn ọ̀ṣẹ̀rẹ̀ oníkòyí ogun lè tán ikún balẹ̀ ń jẹ̀ fún tẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ń jẹ̀dọ̀ àkàlà balẹ̀ ó sì yọjú ẹni tọ́jà kọ́ni jẹ́ bàbá ẹ̀yẹ́ mi lólú iwájú lẹ̀ fi gbẹ̀kọ́ kábíyèsí kára ó léwu iṣẹ́ ogun àti Ìkòyí kí ni ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin bàbá. Iṣẹ́ ogun jíjà pẹ̀lú Ìkòyí ló lógun so ogun jíjà ni wọ́n tilẹ̀ bí mọ́ Ìkòyí gbogbo ibi tí ọmọ ẹ̀ṣọ́ bá wà ọmọ àádọ́rin ẹ̀ṣọ́ so àádọ́rin ẹ̀ṣọ́ ni wọ́n fi ń délé ní ààfin Olúfẹ́ Ọ̀ọ̀ni so ìbára ẹni tó jẹ́ olórí wọn Ìkòyí ni. Kábíyèsí kẹ́ẹ̀pẹ́ fún wa Oníkòyí ibo gan ni Ìkòyí ti ṣẹ̀ tí orúkọ ti jáde. Ìkòyí tí a ń sọ yìí láti ìlú Ilé Ifẹ̀ ni ẹni tí ó ṣe Ìkòyí sílẹ̀ ló ti wá so Ọlọ́run fún mi ní orúkọ rẹ̀ ní ibi tí ó dé níbi àwọn èèyàn máa ń pè ṣe àdàpè orúkọ wọn máa ń gbé orúkọ kúrú náà fi sọ di Olúfúnmi ni ẹni tí ó tẹ Ìkòyí yìí tó tẹ̀dó ó sì jagun gbogbo ibi tó jagun dé ilẹ̀ Oòduà ni Oòduà ló ní gbogbo ilẹ̀ ibi tí Ìkòyí jagun dé gbogbo ibi tí Ìkòyí wà lónìí ilẹ̀ Oòduà ni wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wà lókè òkun káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ibi tí wọ́n wà ó pọ̀ díẹ̀ Ìkòyí tá a wà Ìkòyí wà ní Ògbómọ̀ṣọ́ ó wà ní ìlú Ìbàdàn ó wà ní Kwara ó wà ní Èkó ó wà ní Iléṣà ó wà l'Óndó ó wà l'Èkìtì lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá lọ sí Dahomey wọ́n wà ní Ghana Benin Republic ní àwọn Olúkòyí wà. Bó ni a ti pé wọ́n ní okùn yìí gùngùngùn kọ́mọ́ níbi tá a ti fà wálẹ̀ Yorùbá níbo lorúkọ Olúkòyí gan ló ti kó ló fi jẹ́ Olúkòyí. Ẹbí tí ó ti jáde tó ti ń jẹ́ Olúkòyí níbi tó ti ń jagun ó wá jagun títí ó jagun láàfin Aláàfin nílùú Ọ̀yọ́ so ìgbà tí wọ́n wá mú lọ sí ọ̀dọ̀ bàbá ní Ọ̀yọ́ wípé kó lọ jagun bẹ̀ ní Aláàfin wa ní ṣé Oníkòyí tó ṣe pé Ìkó tí wọ́n tan náírà tí ó jóná ṣé eléyìí wàá lè jagun ó wá sọ fún bàbá wípé ẹ jẹ́ kó ń lọ jagun ogun ò gbọ́dọ̀ borí òun torí ogun tí jíjà yẹn iṣẹ́ tòní náà sì bí òun mọ́ ṣe ń téèyàn bá sì jogún àdáṣe ní wọn ni ìbá ọgbọ́dọ̀ nígbà tó wá ṣẹ́gun tán náà Oníkòyí ló wá jagun tó sì ṣẹ́gun ibẹ̀ náà ti sọ di Oníkòyí lọ́wọ́nìá Olúhun kò lè yí ibẹ̀ ló ti di Olúkòyí so nínú Ìkó tí wọ́n ń sọ yẹn náà ti wá pé Ìkòyí lọ́wọ́ di Ìkòyí Olúkòyí. Ọ̀dọ́ nìyí o Ìkòyí ẹ̀sọ́ ẹ̀ mọ̀ ṣe dídán mọ́ bógun lọ àpèrè níyìn lọ́sẹ̀ dípò ìmúkalẹ̀ lọ́jà làpálàpá Ìkòyí lọ́ farapẹ́gun ẹ̀sọ́ ọ̀lùlà ẹ̀pà.